Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ọmọ Yorùbá afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ. Táfẹ́fẹ́ bá tẹ̀ ti fẹ́ tá àti rí fùrọ̀ adìyẹ. Ọmọ onílùú a máa dúró pé kí àlejò kó má bàálù ń jẹ ni. Àkókò tó yẹ kí gbogbo wa ó jọ mọ̀ pé Gani iṣẹ́ ara wa ó fẹ́ ba ilẹ̀ Yorùbá jẹ́ ni. Tó jẹ́ pé gbogbo wa láti jọ mọ̀ pé ó ń gbógun ti olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho yàtọ̀ rí pé ìyẹn dúró fún ìran rẹ̀. Ìyẹn sọ pé ìran Yorùbá ò gbọdọ̀ bàjẹ́. Ó ń gbógun ti ẹni tó bá wa dúró tó ń kojú àwọn agbésùmọ̀bí tó fẹ́ sọ ilẹ̀ Yorùbá dahoro. Ṣé ló yẹ kí gbogbo wa ó béèrè lọ́wọ́ Gani pé ẹ̀ṣẹ̀ wo ni Sunday Ìgbòho ṣẹ̀? Tàbí ká bi léèrè pé ọjà wo ni ìran Yorùbá rà lọ́wọ́ bàbá ẹ̀ láti Tápà tí ìran Yorùbá ò sanwó? Tí Gani ní dandan òun gbọ́dọ̀ ta ti ọmọ Yorùbá lọ́rùn láti gbowó yẹn lọ́wọ́ wa. Kì í ṣowó nìkan ló wá ń gbà tó wá ń gba ẹ̀mí ọmọ Yorùbá. Èrè ìdí tí èmi àtẹ̀yìn gbẹ́dọ̀ dúbí dìde nìyẹn. Tó bá jẹ́ pé lóòótọ́ la jẹ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá. Tó bá jẹ́ pé lóòótọ́ la mọ̀ pé Gani ìṣó lórí ogun ilẹ̀ Yorùbá. Ẹ má dá àwọn tó ń tẹ̀lé lẹ́yìn lóhùn. Ọ̀pọ̀lọpọ̀ ti torí ní tó máa jẹ sọjọ́ ìbí ẹ̀ nù. Ọ̀pọ̀lọpọ̀ ti torí ní tí ó jẹ ó ti balẹ̀ bàbá ẹ̀ jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò mọ̀ tán. Àwa la máa pàtàn fún wọn. The majority of them they joined the OPC 3 or 2 years ago. Náà fi jíjó lágbàlagbà kiri tí Gani ń lùlù kówókówó fún wọn táwọn náà dẹ̀ ń bàjọ́. Ẹ̀gbọ́n eléyìí torí àwa kan ti yàn pé àwa ò lóko a ò lódò ilẹ̀ Yorùbá ní ilẹ̀ wa. Àwa ò ní jẹ́ kọ́mọ kan wá láti Tápà wá balẹ̀ Yorùbá jẹ́. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa di Aláàfin of Ọ̀yọ́ fún àbùkù ráńpẹ́ tẹ́ fi kan Gani. Ó jojú yín ṣùgbọ́n ẹ̀yin wá jẹ gbogbo ara ẹ̀ mọ́lẹ̀. Ẹ yẹ̀yẹ́ ẹ̀ ní gbangba. Bàbá wa Aláàfin ti gbogbo ilẹ̀ Ọ̀yọ́. Tẹ́ bá fẹ́ ṣe ìran Yorùbá lóore lóòótọ́. Ẹ̀tọ́ wa tó ń bẹ lọ́wọ́ Gani. Ẹrù wa tó ń bẹ lọ́wọ́ Gani tá à ń pè lé Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò tá à ń pè Yorùbá mọ́. Ẹ gbà á lọ́wọ́ àjòjì ọmọ tí wọ́n fún. Ẹ rọ̀ lóyè kí ìran Gani má bàa ba ilẹ̀ Yorùbá jẹ́. Ó ń gbógun ti ẹni tó ṣetán láti ṣe ìran Yorùbá lóore. Ó ń gbógun ti ọmọ onílùú. Àwa kan dẹ̀ ti dẹ̀yàn pé kò sẹ́ni tó lè pa wá lẹ́nu mọ́ lórí ọ̀rọ̀ Gani. Àwa mọ̀ Gani dáadáa. Àwa mọ̀ ìgbé ayé tó ti gbé. Tá má ní Gani lórúkọ lẹ́nu orúkọ tẹ́nìyàn fi ẹ̀jẹ̀ ènìyàn tó tẹ ẹ̀jẹ̀ èèyàn gòkè. Tó ń wá gbogbo ọ̀nà bí ìran Yorùbá ṣe máa dàrú tí ìran Yorùbá ò ní àṣeyọrí. Ẹ jẹ́ kí gbogbo wa ó mọ̀ pé oúnjẹ tó bá tọ́ sí ọmọ àìfòfájà jẹ. Torí Ọlọ́run ti bá wa ṣe. Bẹ́ẹ̀ni. Ẹ má jẹ́ kán tàn yín jẹ mọ́ o. Torí Ọlọ́run ti bá wa ṣe. Olódùmarè ti bá wa ṣe. Yes. Olórí ogun wa ti dé. Májàsọ́lá ti dé. Ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o. Ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o. Wípé òun ló lórí ogun Yorùbá. Wípé òun ló lórí ogun Yorùbá. Ẹ má jẹ́ kó tàn yín jẹ o. Ẹ má jẹ́ kó tàn yín jẹ o. Mo fẹ́ kí gbogbo yín lọ mọ̀ wípé irọ́ Gani Àdàmú ti já. Kì í ṣe olórí ogun Yorùbá. Ẹ má jẹ́ kó tàn yín jẹ o. Torí olórí ogun wa ti dé. Ẹni tí àwọn àgbààgbà ìlú fọwọ́ sí. Táwọn ọmọdé ìlú fọwọ́ sí. Ọkùnrin fọwọ́ sí, obìnrin fọwọ́ sí o. Oṣó ilé fọwọ́ sí, oṣó òde fọwọ́ sí. Wípé Májàsọ́lá ló lórí o. Sọ́lá ló lórí.
má dúró jẹ́ káwọn èèyàn gbọ́ tán ọ̀rọ̀ ìṣítí ni látòrí ìtẹ́ mímọ́. Jàsọ́lá ló lórí ogun o Sunday Adéníyì Adéyẹmọ ló lórí ogun Yorùbá ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o àṣírí ńlá ti tú mo ní àṣírí ńlá ti tú ṣe ń gbọ́ gbogbo ọmọ Yorùbá àṣírí ńlá ti tú adẹ̀ tí ń sọ tipẹ́ o pé Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe olórí ogun Yorùbá ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o pé òun ló lórí ogun Yorùbá pé òun ló lórí ogun Yorùbá irọ́ Gani ti já ìgbéraga ti gbé ṣánlẹ̀ o ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o àwọn onílẹ̀ wọ́n ti tú ṣìírí Gani àwọn lọ́balọ́ba wọ́n ti tú ṣìírí Gani àṣírí Gani ti tú wípé kì í ṣe olórí ogun Yorùbá bẹ́ẹ̀ ìyà èèyàn ò jẹ́ Yorùbá náà ìyà èèyàn ò jẹ́ Yorùbá èyí àti ṣe tí wọ́n wá fọmọ tápàjọ lórí ogun Yorùbá ẹ má jẹ́ kán tàn yín jẹ o ẹ má jẹ́ kán tàn yín jẹ o kì í ṣe olórí ogun Yorùbá Gani Adams kì í ṣe olórí ogun Yorùbá ẹ má jẹ́ kó tàn yín jẹ o ẹni tó ń pera ẹ̀ lólórí ogun ṣe ń gbọ́ bí ọdún márùn-ún tí olórí ogun ò sí ń lé Fúlàní ń gbé wa wọ́n ń pa wá information carrier ló ń ṣe káàkiri o ẹni tó pera ẹ̀ lólórí ogun Yorùbá tó di abọ́rẹ̀ ọ̀sán gangan ṣùgbọ́n nígbà tó lórí ogun dé kẹ́kẹ́ parére máwọn àti òru bandit lẹ́nu o ẹ má jẹ́ kó tàn yín jẹ o ẹ má jẹ́ kó tàn yín jẹ o torí Olúwa ti bá wa ṣe olórí ogun wa ti wọlé dé Májàsọ́lá ọmọ ládéládé Aláàfin Ọ̀ládé adé aládìkú lágbàfá láàfin o ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ ẹbú ti wọlé dé olórí ogun Yorùbá tí àwọn ọbalẹ̀ Yorùbá tó ti stamp ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o olóhùn ní program irọ́ ló ń pa irọ́ ni kò ní nǹkan kan rárá ó fi Yorùbá kówó jọ ni o ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o àwọn Yorùbá wọn ní àbọ̀rọ̀ là ń sọ gbọ́mọ lúwàbí tó bá dénú ẹ̀ adódídí ẹ má jẹ́ kí Gani tàn wá jẹ o kì í ṣe olórí ogun Yorùbá gbẹngbẹ là ń rọ́bà adití mò ń pariwo Gani yìí ṣe olórí ogun Yorùbá kò pọ́sibù kọ́mọ àtọ́rìn wá wájú lórí ogun fún wa o ẹ má jẹ́ kó tàn yín jẹ o ẹ má jẹ́ kó tàn yín jẹ má kì í ṣe olórí ogun Yorùbá ìyà yẹn ò jẹ́ wá sẹ́ nílẹ̀ Yorùbá Yorùbá lọ́mọ tó gbangba sùn lọ nínú Ọ̀yẹ́ lọ́lọ́run ṣe pé Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣàdídé ààrẹ bàbá rẹ o olórí ogun Yorùbá Ọ̀ṣọ́sìn of Yorùbá land olórí ogun Yorùbá táwọn lọ́ba stamp ẹ̀ pé Májàsọ́lá ó tó gbàgbá sùn nínú Ọ̀yẹ́ àwẹ̀ ó kájú òṣùwọ̀n ẹ má jẹ́ kí Gani tàn wá jẹ o ẹ má jẹ́ kí Gani tàn wá jẹ o no more deceit enough is enough thank you and God bless you. Thank you and God bless you. Ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹ ẹ jẹ́ ká jọ tá tán kí ilẹ̀ Yorùbá má bàa bàjẹ́ ẹ jẹ́ ká jọ tá tán kí àjòjì má bàa gba ilẹ̀ wa lọ́wọ́ wa ẹ jẹ́ ká jọ tá tán
torí èní kọ́ torí ọ̀la ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló sì ń tẹ̀lé ẹgbẹ́kẹ́gbẹ́ tí Gani gbé kalẹ̀ ẹgbẹ́ tí ò ṣe Yorùbá lóore ẹgbẹ́ tí ń ṣe lára ìtẹ̀síwájú Yorùbá bí olórí bá ti rí lọ́mọ ẹ̀yìn ó rí o bí ilẹ̀ Yorùbá ò ṣe ní bàjẹ́ ló yẹ kí gbogbo wa ó jọ dìde ẹni tí ìṣọmọ Yorùbá kò lè nífẹ̀ẹ́ Yorùbá tó ẹni tó jẹ́ ọmọ Yorùbá àwọn bàbá wa máa ń dá wa nínú dùn ní pé téwé bá pẹ́ lára ọṣẹ á dọṣẹ irọ́ ni ewé ò lè dọṣẹ láì jẹ́ pé a gún ewé ẹjẹ́ á padà lẹ́yìn ọmọkùnrin ó fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ní ó fẹ́ sọlẹ̀ Yorùbá dahoro ni ó fẹ́ máa larí àgbò mọ́tò wúkọ ni ṣé ẹni tó pe Tinubu ní apààyàn kí ni ó lè ṣe ẹni tó sọ wípé kò sí ẹgbẹ́ tí bàbá Tinubu tó bá lọ́wọ́ sí ní ilẹ̀ Yorùbá tí ẹgbẹ́ yòó ń dàrú ṣé òun ò dó OPC rú ẹgbẹ́ náà oore wo ní Gani ṣe fún ìran Yorùbá tí ìran Yorùbá fi lè máa tẹ̀lé lẹ́yìn oore wo ní Gani ló ṣe fún ìran Yorùbá tí ìran Yorùbá lè máa sọ pé lóòótọ́ olórí ogun wa ni ṣé ẹni tó kó mọ́ tó fi ń pa ọmọ Yorùbá tẹ́lẹ̀ ṣé ẹni tó dárayọ̀ tílẹ̀ ni àwọn ìdìdìrì ká jáde títa wá ní Gani ti jà fún ìran Yorùbá rí iṣẹ́ tí Gani ṣe sílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni lára iṣẹ́ tí Gani ṣe sílẹ̀ Yorùbá ẹ̀túgbọ́ kan nù ẹ̀ ọmọ kékeré yìí sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ilẹ̀kùn. káwé ọmọ kẹyìn lọ́dà mi pípé iṣẹ́ wọn náà àdìváísà ni. ṣe rí Ìgbòho kọ́ ló jẹ́ káwọn púpọ̀ náà ọmọ Yorùbá kọ́ kẹ́yìn sí yín o ilẹ̀ Yorùbá o. wọ́n ní pé ṣe rí orí mi máa jẹ́ fi àná ba ẹ̀mí jẹ́. àtẹ̀mí náà. nǹkan tẹ́yìn OPC ti ṣe sẹ́yìn òun ló ń kó bá yín nísìnyí mi ò lè parọ́ fún yín kò sí ọmọ Yorùbá tààtà tó bí dáadáa nílẹ̀ Yorùbá tó lè gbà tẹ̀yìn OPC mi ò lè parọ́ fún yín. mo ṣe Ìgbòho tí ó gbé ogun tó wà lẹ́yìn nísìnyí ṣẹ̀bùnmù ẹ̀ ọ̀pẹ́ ogun Ìgbòho òun làwọn èèyàn ń bá yín jà nínú ogun kọ́tẹ́ ti ṣe sẹ́yìn ni ṣé ẹ̀mọ́ kọ́tẹ́ yìí náà ti ṣe sẹ́yìn àsìkò tó yẹ kẹ́ wá tún wà láyé ṣe kẹ́ tó wà láyé ṣe àsìkò yẹn lẹ́ wà yìí ẹ̀kọ́ wá ń jáde ẹ̀kọ́ wá ń wíwú ẹ̀ wá ń wíwú èyí tó yẹ pé ṣé ẹ̀mọ́ kọ́tẹ́ ti ṣe ni gbogbo àtàwọn àwa ìbọn gbogbo àtàwọn school tàwọn ní secondary school a lè ka iye ọ̀rẹ́ wa tẹ́ pa a lè ka iye àwọn classmates wa tẹ́ pa tó jẹ́ pé ọkọ̀tà lèmi ti lọ school mo ṣe bọ́ side school mo lọ mo ṣe bọ́ side school tó ń bá máa wà ní school báyìí àwọn OPC pọ̀ máa yà dé nígbà àwọn OPC tútù bẹ̀rẹ̀ lágọ̀ọ́ àwọn OPC gbogbo àwọn school máa yà síta máa bẹ̀rẹ̀ sí ní sá lọ́lé ká tó mọ̀ ìbọn lè bá bí ọmọ school márùn-ún tọ́jà máa kú tọ́jú ọmọ Yorùbá. nígbà tàbá tún bẹ́ẹ̀ àwọn ọlọ́kadà tó bá dúró tó ń gbèrò tó ń wá ọ̀rọ̀ ajé bọ́ ẹ̀fẹ́ bọ́ ọmọ ẹ̀fẹ́ bọ́yàwó mọ́ ìbọn máa bà wọ́n ká tó mọ̀ ẹ̀lẹ́ pa ọlọ́kadà bíi mẹ́ta tọ́jú ọmọ Yorùbá. àwọn ìyá tó ń tẹ̀sọ̀ ní express tó ń tẹ̀sọ̀ ní express ní after àgọ́ ọ lè máa bọ̀ báyìí kẹ́ tó mọ̀ ẹ máa yìnbọn fún àwọn yẹlẹ́sọ máa kú lẹ́gbẹ̀ẹ́ títì àwọn yẹlẹ́sọ máa kú lẹ́gbẹ̀ẹ́ títì tọ́jú ọmọ Yorùbá gbà mí a lè máa wọ ọmọ sùkúl àlè wà nínú mọ́tò tá a máa lọ́dẹ ẹ bá ti ń bọ̀ pẹ̀lú kọ́ńbọ̀ ìdí yìí bàjẹ́ ń bọ̀ gbòòrò gẹ́gẹ́ ń bọ̀ àwọn onímọ́tò tó ń gbé wa bọ̀ nínú mọ́tò táwọn ọmọ sùkúl wa a lè máa bọ̀ báyìí tó bá ti di blọọkì báyìí ẹ máa já wọn bọ́lẹ̀ máa bẹ̀rẹ̀ sí nínú wọn lẹ́gbàá ni ẹ máa nọ dẹ́rẹ́bà yẹn àfi tí dẹ́rẹ́bà yẹn bá kú tọ́jú ọmọ Yorùbá so àmọye nǹkan àmọye ọkọ lọ́kọ ìyàwó níyàwó tó jẹ́ pọ̀ ọkọ àti ìyàwó lè máa jẹ́ ó lè jẹ́ pẹ̀lú ẹnu sí ìyàwó Yorùbá ìyàwó wa pé nǹkan ọkọ òun òun ẹ lọ gbé ọkọ ẹ nù àfi tọkọ rẹ bá jáde tó bá máa dijọ́ kejì àgbọ̀ ọkọ rẹ ti kú tọ́jú ọmọ Yorùbá àmọye nǹkan tẹ́ ti ṣe fáwọn ọmọ Yorùbá ló jẹ́ káwọn ọmọ Yorùbá bínú sí yín àmọye nǹkan lóríṣiríṣi tẹ́ ti ṣe fáwọn àmọye ogun tẹ́ ti jà àmọye police station tẹ́ ti sún ní sọlọ ọkọta police station ẹ sún mélòó la fẹ́ kà nígbà táwọn àwọn àsùkò lọ́kọ́ta ẹ lè máa jàpọ̀ láti
Sunday Igboho ìlú ẹ̀ mo ṣe ń pè pé ta ni adviser yín OPC ta ni adviser yín ṣé o bóyá ìdòwú Ìgbòho làwọn èèyàn ṣe ń kẹ́yìn sí yín nìkan ṣé ìdòwú Ìgbòho tó nǹkan tẹ́ ti ṣe sílẹ̀ Yorùbá ni àmọ́ yín nǹkan tẹ́ ti ṣe yìí sí nǹkan wọn lọ́wọ́ ẹ̀kẹ́ tó ń kọ́ ara yín ṣe kẹ́tún ara yín pa kẹjáde kẹjà fún ọmọ Yorùbá káwọn ọmọ Yorùbá lè mọ̀ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ àwọn ẹ mọ̀ pé lójú púpọ̀ ọmọ Yorùbá ọ̀tá lẹ Yorùbá lẹ jẹ́ ọ̀tá wa ló jẹ́ ṣẹ́yìn mọ̀ ọ̀tá wa ló jẹ́ ìwọ OPC nìkan ló ń gba OPC ẹ̀yìn ọ̀pẹ àwọn èèyàn yín nìkan lè gbà tí yín ṣùgbọ́n ọmọ Yorùbá tó yẹ bá pé tó jọ ọmọ Yorùbá kàkà kò sún ọmọ Yorùbá tó máa gbà tí yín nítorí nǹkan tẹ́ ti ṣe sílẹ̀ Yorùbá so kẹgbẹ́ ọ̀rọ̀ Ìgbòho sẹ́gbẹ̀ẹ́ tẹ bá mọ̀ pé ẹ fẹ́ jà fúnlẹ̀ Yorùbá ẹ jáde kẹjà kò ń ṣe àwágbé ẹ̀yìn tẹ̀jẹ́ àgbàlagbà tó yẹ ká tiẹ̀ máa bá kínní lórí yín tó yẹ ká tiẹ̀ máa bá kínní lórí yín tó yẹ ká tiẹ̀ máa bá kínní lórí yín ẹ wò di pé ẹ̀kọ́ zoom ẹ̀kọ́ ṣe users kiri ní orí Facebook èmi wá sọ̀rọ̀ sí yín mo máa advice yín ni níbi ẹ lọ tún ara yín ṣe tó Ìgbòho kọ́ làwọn èèyàn ṣe ń bá yín jà tó Ìgbòho kọ́ làwọn ọmọ Yorùbá ṣe ń bínú sí yín ìtòwó nǹkan tẹ́ ti ṣe sílẹ̀ Yorùbá sẹ́yìn ni ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ o adviser yín lè mú apá sọ ọkọ̀ mọ́ wí gbọ́dọ̀ àpẹyìn OPC ẹ̀ ní good adviser nítorí tẹ́ bá ní good adviser ni ó yẹ kó máa kọ́ṣọ́ yín bẹ́ẹ̀ ṣe ń jáde tẹ́kọ̀ wọn display ẹ mọ̀ pé gbogbo fídíò tẹ́ ń ṣe wọ́n display ara yín ni ẹ mọ̀ ní ìdókò kò sọ ọmọ Yorùbá tó fẹ́ gbọ́ yín kò sọ ọmọ Yorùbá tó rẹ̀ pé tó fẹ́ tẹ̀lé yín OPC mi ò lè parọ́ fún yín so tẹ ẹgbẹ́ tí Ìgbòho sẹ́gbẹ̀ẹ́ Ìgbòho kọ́ ni problem yín bí pé kẹ wá bẹ́ẹ̀ máa tún orúkọ ara yín ṣe orúkọ ẹ̀yìn OPC ti bàjẹ́ gan ṣé mọ̀ ni orúkọ ẹ̀yìn OPC ti bàjẹ́ gan tí gbogbo àwọn ọmọ Yorùbá bá bẹ̀rẹ̀ sí ni wá sọ sórí wọn nípa ẹ̀sùnláṣì tèmi ń pa OPC yẹn kọ́ta mo ti lọ skul mo mọ iye ẹ̀mí ọmọ Yorùbá tó tọwọ́ yín bọ́ lọ́kọ̀ta mo mọ ẹ̀mí ọmọ Yorùbá tó tẹ ọwọ́ ẹ̀yìn OPC bọ́ lọ́kọ̀ta ṣé onímọ́tò tẹ pa ni ṣọlọ́kadà tẹ pa ni ṣáwọn ọmọ skul tó já wọn ọmọ ọ̀rẹ́ wa tẹ pa ni tẹ padà bá jáde ní skul bàtà tó mọ ẹ̀gbọ́n lè bá ọmọ skul bíi márùn-ún bíi mẹ́wàá lójúmọ́ mélòó la fẹ́ kà so ẹ̀yin nìkan lọ tún ara ń ṣe kẹgbẹ́ tí Ìgbòho sẹ́gbẹ̀ẹ́ Ìgbòho kọ́ ni pírọ́blẹ́mù yín nǹkan tẹ́ ti ṣe fáwọn ọmọ Yorùbá ni nǹkan tẹ́ ti ṣe fáwọn ọmọ Yorùbá good adviser tẹ́ bá ní good adviser ó yẹ kó máa kọ́ṣọ́ yín bẹ́ẹ̀ ṣe ń jáde tẹ́kọ̀ọ́ wa ẹ̀ mọ́ pẹ̀ wọ́n disgrace ara yín sí ni ẹ lọ ṣe the need footing dẹ̀ ní pẹ́ kó ra yín jọ tẹ́ bá mọ̀ pé ẹ ti ṣe tán kò sí pé bóyá ẹ̀ ń gbà proof lọ́wọ́ ẹnì kankan kò sí ẹ̀ lè jáde síta ń sì tẹ̀ lọ mú Fúlàní káwọn ìjọba kan wá sọ pé kí n káwọn ọmọ Yorùbá má yà síta ìgbé ó ṣe dáyìn tẹ̀ lọ mú kínní ní ìjọba máa sọ fún àwọn fẹ́ máa bá jà sọ ọkọ tèmi ò jù bẹ́ẹ̀ lọ mọ́ advice yìí ni mo bú yín o tọrọ mi bá dàbí ebú ẹ má bínú o ẹ má lọ gbá wọn kan wá o. ṣe rí tí Gani sọmọ Yorùbá dà ohun tí ò jẹ́ Gani pera ẹ̀ fún ìran Yorùbá lẹ́bù tí Gani òde Gani ti produce ara ẹ̀ débẹ̀ ó wá ń ṣe rán dandan káàkiri gbogbo ilẹ̀ Yorùbá he want to be in charge of everything in Yorùbá land ló fi sọ wípé oyè tó ń jẹ ó joyè ọba bòmíì lọ ní ilẹ̀ Yorùbá ọmọ ń tápà gbogbo wa ọmọ tápà ládẹ̀ lajú wa lẹ̀ tọmọ tápà dẹ̀ ń da ilẹ̀ Yorùbá rú Yorùbá ẹ̀yin àgbà Yorùbá yìí náà lẹ sọ pé bí ikú ilé ò bá pa ni tòde ò lè pààyàn àṣé ikú ilé tó jẹ́ ọmọ tápà ló ń ṣílẹ̀kùn fún ọmọ tápà láti wá máa jà wá lógun Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tó ń jáde síta lénìí àti bá ààrẹ Gani Adams sọ̀rọ̀ a gbọ́ ìtàn pé àwọn náà ló gbẹ́ Gani lẹ́yìn kí Gani tó fẹ́ yín òun gé wọn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àgbà Yorùbá ló ti torí owó ló sọjọ́ ọ̀la nù Yorùbá adẹ̀lájú wálẹ̀ ọmọ tápà ń pera rẹ̀ lólórí ogun fún ìran Yorùbá ẹ màrà tó fi TB Joshua dá ní Arigidi mọ́tò mi mọ́jù mi lọ ń bẹ nínú ayé Gani ló fi mú kó máa sọ fún ìran Yorùbá pé torí pé òun jẹ́ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò òun ò gbẹ́dọ̀ dọ̀bálẹ̀ fẹ́nikẹ́ni àtọ́ba àtìjòyè pé torí pé òun jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kó máa ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tó ń jẹ́ ó ju ọba bòmíì lọ ní ilẹ̀ Yorùbá adẹ̀lájú wálẹ̀
ọmọ tápà dẹ̀ ń dà wá lágbónú. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ọmọ Yorùbá bàbá wọn Yorùbá ni ìyá wọn Yorùbá ni orí wọn gan ilẹ̀ Yorùbá la fi sọlẹ̀ sí ṣùgbọ́n Gani ti kó wọn lọ́pọlọ náà fi ń sá gọ́gọ́gọ́gọ́ tẹ̀lé Gani lẹ́yìn. ọ̀pọ̀ nínú wọn join OPC 10 years ago. They don't know the genesis of the OPC. wọ́n wá ń tutùkùtù wọ́n sọ wọ́n di gbàǹtú ẹ̀yọ̀ wọ́n wá gbà kí ọmọ àjòjì kó wọn máa dalé bàbá wọn rú wọ́n gbà kí àjòjì kó máa bà ọjọ́ ọ̀la wọn jẹ́. Yorùbá àkókò rẹ̀ fún wa o láti sọ wípé ó tó gẹ́ àlùbàtà ìdáni ó tó gẹ́ fún ìran tápà kan máa kọ́lé ìgúnnú ńlẹ̀ wa. lóòótọ́ la ní ẹ̀mí kó yàn mọ́ra ṣùgbọ́n eléyìí tó bá ti kọjá ayé ẹ̀ jẹ́ ká tètè ká ṣí wọn nídìí torí pé ẹ̀yin àgbà Yorùbá lẹ sọ wípé kékeré la ti ń pẹ̀ka àrókò pé tí a bá tètè pẹ̀ka àrókò tó bá dàgbà tán ẹbọ ní gbà lọ́wọ́ ẹni ẹbọ ní Gani fẹ́ máa gbà lọ́wọ́ ìran Yorùbá yìí kì í ṣe pé ó ti ń gbà á. ẹ jẹ́ ká fòpin sí Gani ìṣó lórí ogun ilẹ̀ Yorùbá and I repeat it Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣó lórí ogun ilẹ̀ Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò agbára rẹ̀ ò dé Èkìtì kò dé Oǹdó kò dé Okunland. Ààrẹ Ọ̀nà Kakanfò agbára ẹ̀ ò dé Ọ̀ṣun. Ààrẹ Ọ̀nà Kakanfò agbára ẹ̀ ò dé Ògùn. ṣé gbọ́ mi kò dé Ògùn so kì í ṣó lórí ogun Yorùbá. káwa ọmọ Yorùbá ká mọ̀ yẹn sótí pé ọmọ tápà kan nínú pé ò lè wá kó máa domi àlàáfíà ìran Yorùbá rú. èyí náà ni mo ti ní kí n sọ fún yín láṣàlẹ̀ ẹja jọ fi kọ́gbọ́n èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì àkókò láti gbára wa rè Yorùbá ẹ jí o Gani ìṣó lórí ogun Yorùbá torí pé kò ní nǹkan kan kò láǹfààní kankan tí ìran Yorùbá lè jẹ lára Gani kàn fẹ́ máa fi Yorùbá powó ni. àgbàrá Gani ò sọ pé òun ò ní léwó àwa ọmọ Yorùbá la máa sọ wípé a ní gbà fún ẹ ṣe.